sọ̀hábẹ́ kan ni àìdárúkọ sọ̀hábẹ́ yìí kò pé kádìsì ńkọ́ kọ́mẹ̀ẹ́ gbàtà wò èsè ṣíyà nítorí pé àwọn ṣíyà gbogbo nǹkan ló dàrú fáwọn bó sì ṣe yẹ kó rí náà nù tí ẹ bá ti jẹ́ náà nù nǹkan kan rẹ̀ ò ní ṣe déédé nǹkan kan rẹ̀ ò ní ṣe déédé ọkọ̀ máa tán ara rẹ̀ dànù ní wọ́n kàn lè kó láwà ní sórí bí oṣù ká wọ́n máa tán ara wọn dànù àwọn sọ wípé àwọn sọ̀hábà gan gbogbo wọn kèfèrí ni wọn ẹ dákun ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ burúkú wọ́n ní gbogbo wọn di kèfèrí lẹ́yìn ikú ànábì kí ló ń fà ẹ̀ ń gbà tí wọ́n gbá lèyù sí ipò àrólé ànábì abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ la ilaha illallah sàhábẹ́ sì gbọ̀rọ̀ wa ó ní kò sí ẹnìkan tí ń bá Abubakar àti Umar tí ń bá wọn du ipò jíjàrò lé fànàbì sallallahu alayhi wa sallam kò sẹ́ni tó bá Abubakar dù tí Abubakar tó fi kú kò sẹ́ni tó bá Umar dù tí Umar fi kú níbo wá lọ̀rọ̀ rádaràdá ti wá yáà nítorí pé wọn gbé Aliyu sípò ìdínú tí wọ́n fi di kèfèrí ẹ dákun ẹ gbọ́ sọkúsọ ẹ gbọ́ wíkúwì wọ́n á ní gbogbo kèfèrí ká gbogbo sàhábà di kèfèrí tòbó làwọn sì wá gba ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn kèfèrí ẹ gbọ́ sọkúsọ táwa wí tẹ́tọ̀ kájídé hárí tó ní ṣíà níwọ ṣíà ló sì ṣíà báwò ọba àdára sí rọ oníṣíà tó àlì ni wọn dákọ̀ ń tanra rẹ jẹ ṣíà ni ṣíà ń jẹ ńgbà tó rí pé ẹ̀yàn ọmọ kí òpònú mi náà máa sọ pé ṣíà àlì làwọn ṣíà àlì ń bọ̀ ń bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní alaykum bi sunnati kí ni ká dì mú súnnà mi ọ̀sọ̀ pé kẹ́ di ṣíà ọ̀sọ̀ pé kẹ́ di mu'tazila ọ̀sọ̀ pé kẹ́ di khawarij bí àwọn takfiriya kò sì sọ pé kẹ́ di kullabiya kò síbi tó ti sọ pé kẹ́ di dabariya kò síbi tó ti sọ pé kẹ́ di qadariya alaykum bi sunnati ọ̀hán ni sáà bí ma pé ṣíà ọ̀wà ni sọ́mọ̀ pé ṣíà ọ̀wà ni àbẹ́ olóṣèlú wa mọ̀ pé khulafa ar-rashidun ọ̀wà lẹ́yìn o torí pé sọ pé wa sunnatil khulafa ar-rashidina min ba'di wa sunnatil khulafa al-mahdiyyina min ba'di akramakumullah bọ́ọ̀lù anábì sọ pé khulafa ar-rashidun kan bọ̀ anábì tó sọ fún anú àdìsí kan ó ní al-khilafatu an-nabawiyya 30 sana àwọn tó máa jàró lé ànábì lẹ́yìn ikú ànábì 30 ọdún ní òsè nígbà pé 30 ọdún pérépéré khilafa tán bọ́ọ̀lù anábì sì máa gbogbo eléyìí eré àwọn sọ pé kò sí ọ̀rọ̀ nípa àmànà tó lè gbé ní wal janna àfi kó jẹ́ gbogbo ànábì kọ́ àlùmọ́ rẹ̀ kò sí ọ̀rọ̀ ṣìnà tó lè gbé ní wọná àfi kó jẹ́ gbogbo ànábì ṣèkìlọ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ń parí bẹ́ẹ̀ náà là nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ní téèyàn ṣe téèyàn fi wà àlùjánnà ó fi kọ́ wa gbogbo tí wọ́n ṣe tí wọ́n fi wọná ó kìlọ̀ fún wa. torí di eléyìí Anas tí ó bá dárúkọ pé ọ̀dọ̀ Malik ibn Sa'sa'a ló ń ti gbọ́rọ̀ yìí á mọ̀ yìí pé kò sójú rẹ̀ kò sétí rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan ló ti gbọ́ àìkò dárúkọ ẹni tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ tó náà jẹ́ sàhábì kò mú kí àdìsí ọmẹ́hẹ̀ torí lọ́dọ̀ ahli sunnati wal jama'a wọ́n ní gbogbo sàhábà udul ẹni tó dúró dọ́gba ni wọ́n wá sọ fún wa èwo lọ́tà rẹ̀ nu wa èwo lè tí ò dúró dọ́gba nu wa lọ́dọ̀ rẹ̀ òṣùwọ̀n wo ló fi wọ́n gẹ́gẹ́ bíi tani Olúwa ní la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu wa kullan wa'ada Allahu al-husna. àwọn ẹni tí wọ́n náwó tí wọ́n sì jagun ṣáájú kólúwó tó ran ànábì ṣe lórí àwọn kèfèrí Mẹ́kà wọn à lè dọ́gba pẹ̀lú àwọn ẹni tó ṣe pé ẹ̀yìn tó lúwa ti ran ànábì ṣe tán lórí àwọn kèfèrí wọ̀nyí làwọn tó náwó ni wọ́n tó jagun sójú ọ̀nà ẹ̀sìn Allah àwọn wọ̀nyí kéré sí tàwọn tàkọ́kọ́ ṣùgbọ́n wa kullan
wa'adallahu al-husna ọ̀kọ̀ọ̀kan àwọn àjọ méjèèjì yìí lÓlúwa ṣàdéhùn husna fún. kí ni jẹ́ husna? aljanna. ọgbọ́n tí Olúwa sọ ni lilladhina ahsanu al-husna wa ziyada. àwọn ènìyàn bá ṣe dáadáa tó ń ṣiṣẹ́ tó sunwọ̀n aljanna ń bẹ fún wa wa ziyada wọ́n tún rojú Allah. al-imam ibn Hazm rahimahullah ó ní àyà yìí àtàyà tó jọ bẹ́ẹ̀ omi tún wà tó tún jọ bẹ́ẹ̀ ó ń tọ́ka sí pé gbogbo sàhábà ní ó wọ aljanna wa kullan wa'ada Allahu al-husna gbogbo ọ̀kọ̀ọ̀kan wọn lÓlúwa ṣàdéhùn aljanna fún. torí di eléyìí báyìí àwọn ahlu sunnati wal jamaa ẹnu wọn kò lórí pé gbogbo sàhábà ńkọ́ ẹni tó dúró dọ́gba ni wọn. wọn bú kanu wọn rí nínú alukur'ani wọn sọ pé kanu wọn ṣe báyìí nígbà tó ti jẹ́ sàhábì wọn túmọ̀ sí pé màláìkà ni. ta ló sọ fún wọn pé màláìkà ni wọn? wọn di màláìkà ènìyàn náà ni wọn. ṣùgbọ́n tá a bá ń wọn àṣìṣe wọn lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn ó dàbí ẹ̀ka kan omi ni sí òkun. sẹ́ka kan omi ni wọ́n wà bòkun jẹ́. kalla torí alùsùn náà sọ pé nítorí pé wọ́n ti jẹ́ sàhábà wọ́n di màsùmùn tí ò ní ṣẹ̀ níbo wọ́n ti sọ bẹ́ẹ̀. yàtọ̀ sáwọn ṣíà wọ́n sọ pé àwọn ìmáàmù àwọn pàápàá àwọn ṣíà al-ithna ashariya al-ja'fariya al-imamiyya wọ́n láwọn ìmáàmù àwọn wọ́n ní manzila kan ipò kan la yablughuha malakun muqarrab wala nabiyyun mursal tó yẹ kí màláìkà tó súnmọ́ Allah kò lè débẹ̀ anabi tó lù aránṣẹ́ kò lè débẹ̀ wọ́n sì láwọn àwọn ìmáàmù àwọn wọ́n máa ń tọpamọ́ àwọn ìmáàmù àwọn màsùmùn wọn kì í ṣẹ̀ àti sọ wọn bí kí wọ́n ṣẹ̀ ẹgbẹ́ sọkúsọ torí alùsùnà àwọn sọ pé nítorí pé yẹn bá ti jẹ́ sàhábì kò tún ní ṣẹ̀ mọ́ àwọn sọ pé tí yẹn bá ti jẹ́ sàhábì kò lè dẹ́ṣẹ̀ mọ́ ṣùgbọ́n tó ń tẹ̀sẹ̀ tí wọ́n bá dá ẹni gíga ni wọn kì í ṣẹgbẹ́ ohunkóhun tó ń bá ń pera rẹ̀ ó lẹ́gbẹ̀ẹ́ sàhábì ìwọ gẹ́gẹ́ bíi tani tándọ̀mà nínú dictionary Islam torí àwọn sàhábà yìí báyìí radiyallahu anhum olùwàkọ́ yọ́nú sí wọn kó tún bàbá wa yọ́nú sí wọn àwọn ni ambassadors of Islam ambassadors of Islam tẹ́bá ti sọ pé tàwọn ambassador ti jẹ́ kí làwọn ambassador yẹn já mọ́ iṣẹ́ tí wọ́n mú wá ń kọ́ kí ni iṣẹ́ náà já mọ́ ṣebí sàhábà ló gba alukurani lẹ́nu anabi tó jíṣẹ́ rẹ̀ fáráyé ṣebí sàhábà ló gba àdìsí wa lẹ́nu anabi tó jíṣẹ́ rẹ̀ fáráyé tí alukurani bá ṣubú tí sunna bá ṣubú kí ló kù tí wọ́n pè ní Islam kò sí. ẹ sì rí pé àwọn ṣíà ti ṣe bẹ́ẹ̀ ní tiwọn ẹni tó bá ṣẹ̀ gba ṣíà òun ló kù palẹ̀ mọ́ ẹ rí pé àwọn ọ̀gá rẹ̀ àwọn ti sọ pé alukurani tó wà lọ́dọ̀ wa kéré ó kéré sí tó wà lọ́dọ̀ àwọn wọ́n ní tiwa 1/3 ni ọ̀dà èyí tó jẹ́ complete tó wà lọ́dọ̀ yẹn gbé hàn wọ́n lásìkò títò gbàó lásìkò tó wọ́n nílé ìmáàmù táwọn ń retí tó bá ti yọjú ìmáàmù tí ò ní yọjú láíláí. Number 2 wọ́n ní súnà tẹ́yìn ń kàkún tẹ́yìn ń gbé ká dìísì kan àwọn kàkún torí pé àwọn sàhábà tó gbà wá kèfèrí ní gbogbo wọn lọ́dọ̀ àwọn ẹ dákun kí ló kù tó pa wá pọ̀ pẹ̀lú wọn ká máa bú sàhábé òun lójú ọ̀nà wọn ká máa làánà wọn lójú ọ̀nà wọn sẹ́nu wá gbà tábìrì tàbíìn tó tẹ̀lé tábìrì torí sàhábé ẹnu wọn gbá kábù ká tó pé sàhábé ó rò pé yé wa àwọn ìmáàmù tó kọ́ wa ní fiqh imam Malik imam Abu Hanifa imam Shafi'i imam Ahmad imam Abu Hanifa ọ̀rọ̀ kan sọ pé tábìrì tàbíìn lò imam Malik òun náà ọ̀rọ̀ kan tó sọ pé tábìrì tàbíìn náà lò nítorí pé Malik máa ń gba àdìsí wa lọ́dọ̀ Nafi' gbà wá lọ́dọ̀ Ibn Umar ó gbà wá lọ́dọ̀ Annabi sallallahu alayhi wa sallam Ibn Umar sahabi Nafi' tabi'i gbàtí Malik gba àdìsí wa lọ́dọ̀ kí ni Malik dá tabi'i Malik bá jẹ́ tabi'i Abu Hanifa bá jẹ́ tabi'i ẹnu ọgbà ká bú wọn Shafi'i qawlan wahidan kò tó tabi'i Imam Ahmad qawlan wahidan kò tó tabi'i ẹnu ọgbà ká bú ọmọ kí wọn kẹnu ọgbà ká bú wọn láti ẹsẹ pé yẹn ọfẹ kọ kí ó sórí ibú
wọ́n á jẹ́ pé àwọn ọ̀gá tiẹ̀ lọ́mọ ṣépè fún. A'udhu billahi minash shaitani rajim. Torí délé nínú Islam ẹgbọ́lá fẹ́ni tó lu agbọ́lá fún, ẹ̀fọ́ ẹnu yín má ẹ má jẹnu yín ọ̀dọ̀tí pẹ̀lú pé ẹni tó lu wa ti pọ́nlé ni wọ́n á máa bú wọ́n gẹ́gẹ́ bí àti tó bá lè fún mi láǹfààní àti bú ẹnìkan ó yẹ kí n ti ní àrídájú àmọ̀dájú pé mi dáa jùlọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àti wọ́n máa ń bú yẹn nísìn ojókòó wá dilé yóò ń bú yẹn ọbẹ̀rẹ̀ sí ní sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ sí sẹ́mi pé gbogbo yẹn sọ pé ó tó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ dáa jùlọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ wọ́n á rí ọ pé ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì ń bu pé eléyìí ọ̀dájú kọ́ gbádùn ọ̀dájú kọ́ gbádùn sákọ́jì alásán lélẹ́yìí o torí tí ẹni tó ń bú bá lóun rí ọ yóò ní wọ́n palẹ̀ ẹ̀ mọ́ ni. sọ eléyìí túmọ̀ sí wípé lọ́dọ̀ ahlu sunnati wal jamaa sàhábẹ́ gbàdí ìfìwà lọ́dọ̀ sàhábẹ́ mi kò dárúkọ sàhábẹ́ mi kò pé kí àdìsí ọmọ ẹ̀ à ń pè ní kíni mursal as-sahabi. أن النبي صلى الله عليه وسلم حدثه مالك ابن صعب